ó ṣẹ́ mi wá sir dáadé ẹ pẹ́ fún wa àmì sir. àmì Ẹ ṣé. màá Ó wá dàbọ̀, di sir. next one. Yes sir. Next. Hello. 07048,897. Hello. Hello, sir. Ẹ káalẹ́ sir. Hello. Ṣé single father ni yín sir? Bẹ́ẹ̀ ni sà, but mo ti di marry. Ṣọ́kùnrin ni yàbò Ó obìnrin wá ló ń bá mi ṣẹlẹ̀ sọ̀rọ̀. obìnrin ní sà, obìnrin ló sọ̀rọ̀. Kí lẹ̀ ń là kọjá Ó wa? ṣẹlẹ̀ pé ìgbà tó kọ mí ti pass láti kọ́ mi 20 years ago. Mo ti wá ọmọ mẹ́ta fún ọ. Àwọn mẹ́ta tó bí fún yẹn, mo wá kún wọn sọ́dọ̀ mi mo àjọ ń gbé ọmọ ìdí títí tó ọmọ ìfi lọ institution tó fi jáde sí ọmọ ìṣòṣò fi lọ sí institution ẹ̀dọ̀ mi náà lọ wá sí títí. Lẹ́sìn àwọn àbàtọ́ ọmọ ìfẹ́ wọ institution báyìí gan first born ló bá bàbá wọn ìpè ẹ̀rọ dábì ní gain admission àbẹ́yìn jẹ́ pé iṣẹ́ kí ni mo mú òun ṣe lóyún ẹ̀ ńlá kan ẹ̀rọ ńlá institution mo ní ìtìyẹn sílẹ̀ ọmọ mi ní ẹ̀tìyẹn ní tó bá gbáàdì fún mi fún mi ní àwọn àgbà yìí ọmọ yẹn ni mo ṣàyẹ̀wò gbogbo tí wọ́n skul yẹn second born náà ti wá wọ institution náà the same thing náà ni ó tẹ̀ fún yẹn 30,000 gbà sílẹ̀ kò dẹ̀ lọ́wọ́ mi láyé lọ́wọ́ mẹ́ta tí mo bí fún náà lọ́wọ́ tóbi ó fẹ́ yàwó mi ò bí mo fún mi fún ọmọ tó bí fún náà ni ọmọ tó bí so ọmọ yẹn fẹ́ márì nísìnyìí ó wá ń jẹ́ pé muslim lòun christian dẹ̀ lé ó ń jẹ́ pé yé mi pé ọmọ mi lè fẹ́ christian tó pè mí tí kò wọn lọ ṣọ́ọ̀ṣì so muslim tó ń ṣe nǹkan tọmọ nǹkan tó fi àdìsí ń fẹ́ láyìn débi pé ìgbọ̀n family dá sí ọmọ ẹgbẹ́ kan wá sọ pé ṣé bí ìyá wọn tó fẹ́ ṣe bí christian ìyá wọn ìwọ́n ṣe wá ń tó ń sìn pé muslim ló ń tẹ̀síwájú ó sàbọ̀ wọn ẹgbẹ́ pé ó di káàkiri wọn débi pé ọmọ 30 years ní ìfẹ́ gbòòrò ó ṣàkàgìrì àti introduction àti ohun ẹ̀gbọ́n ìbẹ̀ tí bá sọ̀rọ̀ gbà yẹn nígbà bá sọ̀rọ̀ pé màmá wa ń gbà náà wọ́n fi wá sí gbọ́ àyè ìdálọ́ máa kàmá lọ síwájú wọn wà ààrùn nínú tàbí ṣe é sí tàbí jẹ́ pé nígbà tí bọ̀dú ìgbà nǹkan lówó ọmọ yẹn torí pé nígbà tí wọn àti fọwọ́ sí pé ẹni tó ń fẹ́ pé ọmọ fẹ́ nà bàtà lórí pé mo sì lọ gbọ́dọ̀ pé láti fẹ́ ọmọ rẹ̀ ni wọn mọ̀ ọ́n kí wọn mọ̀ àlùwà láti ọmọ yìí sì pé èyí kan lọ bàtà wọn má rí wà ní ìsìn ìgbẹ́ ìpàkì ìyá wọn tó fẹ́ wọn yẹ gbọ́n mẹ́ta pé ìyá wọn tó fẹ́ ìbí ìdílé ìyàwó tó fẹ́ yà wọn tí wọn tó rí pé. kí lẹ fẹ́ lórí ètò yìí orí ẹ ti ń dọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ díẹ̀. ẹ̀yin ọ̀nà tó fẹ́ lórí ẹ̀ pé ní ìsìn yìí tá à ń dìtẹ̀ náà wọn yẹ kó mọ́ márì dynasty ọmọ 30 years ìpín 27 years ó dúró di pé tó àti fẹ́ muslim yẹn òun faramọ́ christian kí ni kò ṣe lé. ẹ ṣe christian lẹ́yìn bàbá wọn muslim ẹ̀yin dẹ̀ tọ́jú àwọn ọmọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ yìí. bẹ́ẹ̀ ni sà. ọmọ yín wá lélẹ̀ àkọ́bí age 30 bàbá ẹ̀ ní pé tí o bá ti rí muslim àwọn ò lè support marriage ẹ̀ àbí. bẹ́ẹ̀ ni sà. èkejì age 27 wọ́n ṣá wà ń bẹ̀ báyìí lédè kan àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà. kí wàá ní ìbéèrè yín báyìí mà. ìbéèrè tí mo béèrè nísìnyí pé àpàtì lórí pé tọ́ba ti mú muslim wálé òun ìdè fọwọ́ tí wọ́n má rì. ó ṣàtìlẹ́yìn tí wọ́n sí ọ̀dọ̀ mi òun ṣàmà rí báyìí wọ́n wà ní báyìí. ọmọdé tó mọ́ mi òun ò lè fẹ́ muslim torí pé òun mọ̀ nípa muslim. àwọn wọn jẹ́ pé yẹ pé nígbà tí wọ́n pè é muslim jẹ́ pẹ̀lú àti ìwé fẹ́ ìgbà tí àwọn kọ́ wọn lọ láti 20 years ago ẹ ti kọ́ wọn sílẹ̀ pé má kọ́ ọmọ mi lẹ́wọ̀ ẹ máa tọ́jú nǹkan mi jẹ́ máa fọ́n sí àwọn muslim. ẹ jẹ́ ìbéèrè béèrè kan lọ́wọ́ yín mà alimenta bujo gan lórí ètò báyìí ṣé bí ọkọ yín gbà tẹ́ fẹ́ wọn mà muslim ni wọ́n. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin christian lẹ́yìn àbí. bẹ́ẹ̀ ni sà láti lè. ẹ farabalẹ̀ ẹ lò tó how many years nínú marriage pẹ̀lú ọkọ yín. ẹ lò tó ọdún mélòó nínú marriage pẹ̀lú ọkọ yín. mo tó 20 years gbà yìí. 20 ọdún tẹ́ ẹ lò pẹ̀lú ọkọ yín nínú marriage yẹn mà ẹ̀sìn wo lẹ̀ ń ṣe lábẹ́ òrùlé ọkọ yín mà. mo ń lọ sí ṣọ́ọ̀ṣì náà mo dẹ̀ tún lọ láìpẹ́ ṣe wáyé ṣe àyẹ̀wò ọmọ tí wọ́n ń ṣe àyẹ̀wò náà. etí mò ń bí yín kọ́lẹ̀ ń dé mi ló yẹn. etí mò ń bí yín. kírísítẹ́nì mò ń ṣe lẹ́kọ̀ọ́ náà. christianity lẹ ń ṣe ńgbà tẹ́ wà lábẹ́ òrùlé ọkọ ìfòdìdí 20 ọdún. bẹ́ẹ̀ni christianity ló ń ṣe bẹ́ẹ̀ni. àbí ọkọ yín dẹ̀ jẹ́ muslim.
bẹ́ẹ̀ ni sà. ẹ ń lọ chọ́ọ̀chì nígbà tẹ wà lábẹ́ òrùlé ọkọ yín àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ó wá dìsìn tán ọmọ wà lọ tán fìsọdọ̀ tí yín yẹn ọmọ sọ pé àwọn òmòrún kí ọmọ màlúwàlá ṣe ọkọ tí yín wá yarí sìn wípé àwọn ọmọ òun mùsùlùmí nìkan ṣe kíni kan lọ fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣe kápẹ́ mi bá ní ọlọ́run ẹ mọ̀ jẹ́ ń tàn yín màláìka tí mo gbàyàn létí ìní ọlọ́gbà ọkọ yín létí kẹnu ọwọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ni ìní ẹ lọ bá mi lọ gbà ní etí. àwọn ọlọ́gbà yẹn ló ń gbọ́ ètò yìí o nígbà tí ọkọ jẹ́ mùsùlùmí tíyàwó jẹ́ christian tẹ́ẹ̀dẹ̀ ló 20 good years no marriage. kábíyèsí ọlọ́run tíyàwó ẹ̀ dẹ̀ ń ṣe christianity tí wọ́n jẹ́ mùsùlùmí ó kálukú wá pínyà ìyàwó kọ́mọ lọ wọn ìná búrẹ́dì ẹ̀ ìyàwó ò rí e ṣe mùsùlùmí kò lè kún ọmọ yẹn lẹ́sìn mùsùlùmí ẹ̀sìn tó mọ̀ ń pẹ́ náà ni ó kọ́ àwọn ọmọ yẹn ní tẹ́ bá dé kó sàn mọ́ tẹ́ bá kó sàn mọ́ lórí ẹni wọ́n mọ̀ lẹ́sìn tẹ́ bá ní òkúta tó wà lẹ́ẹ̀ ní ọlọ́run tí ọmọ bá gbọ́njú bá lọ́ọ́ bàbá ẹ̀ ní tí ó mọ̀ sìn náà nìyẹn tí Jésù fi dé kẹ́ ẹ fi Jésù àtàná bí ìrànwá láì kò ní gbọ́ èyí tí wọ́n ti fi sí lọ́pọlọ yẹn náà ni ó wà ń bẹ̀ nísìnyí tán ọmọ wa dàgbà ń sìn ṣe rí i pé ìrìn àjò yìí méjèèjì ń sìn ẹ fẹ́ kó bá ọ̀tá àwọn ọmọ ọlọ́mọ báyìí torí wọn iná búrẹ́dì ẹ̀ tí ọkùnrin yẹn bá jẹ́ aláròjinlẹ̀ ó yẹ kó mọ̀ pé àwọn ọmọ òun christianity náà máa ṣe ó yẹ kó mọ̀ yẹn tẹ́ ẹ bá kó ìdílé méjì jọ tí ọkọ jẹ́ mùsùlùmí tíyàwó jẹ́ christian kódà kan jọ gbé látàárọ̀ di ọjọ́ alẹ́ mọ́júmọ́ gbèrè tán bá bí ọmọ 5 wọ́n jọ pín ọmọ yẹn mọ́ wọn pọ̀ ọ̀rọ̀ ẹlẹ́sìn dé ni gbogbo ọmọ yẹn ò ní tẹ̀lé bàbá wọn gbogbo ọmọ yẹn ò ní tẹ̀lé ìyá wọn ṣùgbọ́n ọmọ tí ó tẹ̀lé ìyá ni ó pọ̀ jù tí ó tẹ̀lé bàbá lọ. Are you whining me? ń gbọ́ sà. ní tèmi ó sọ fún yín lélẹ́yìn ṣé ẹ fẹ́ gbọ́ tèmi mà ẹ mọ́ fi ìrìn àjò ẹ̀yin àtọkọ yín fi àfẹ́tì gbèsè ayé àwọn ọmọ ọlọ́mọ àwọn ẹbí àtàwọn ará tẹ́bàjọ pèsè ìrìn àjò ẹ̀yin méjèèjì tó ti yẹ yín mà tẹ́jọ reach compromise lórí ìrìn àjò ìgbésí ayé àwọn ọmọ yín tẹ́ fi ní dìlé àwọn ọmọ ọlọ́mọ tí ó fi ní di pé bàbá ń gbọ́mọ ṣépè ìyá ń gbọ́mọ ṣépè kì bá dákẹ́ rìn o ẹ̀yin ní kẹ́ẹ̀dẹ̀ ṣe sùúrù tó pọ̀ ń ti yín ẹ mọ̀jẹ̀ wọn ba nǹkan jẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀gbọ́n tó yẹ sọ gbọ́dọ̀ nǹkan àwọn ọmọ mi náà ló sì bí kò bímọ síbòmí tá a sọ bẹ́ẹ̀ fún yín mà ta ló sọ bẹ́ẹ̀ fún yín àní mọ́ màá ní mẹ́ntálítì yẹn mọ́ èmi nìkan lọ́kọ mi fẹ́ tá a sọ bẹ́ẹ̀ fún ẹ